ìbéèrè eléyìí sọ wípé ǹjẹ́ ó dá nínú Islam kí wọ́n dá èèyàn ní àdúrà sàárà tàbí àwẹ̀? ìdáyàn láwẹ̀ àti sàárà àtàdúà ọlọ́mọsá sàmànà wa. ẹ rí i pé mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní èèyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ tá ń bẹ̀ ọ́, èèyàn gbọ́dọ̀ ṣe kí ni iṣẹ́ tá ń bẹ̀ ọ́, iṣẹ́ tá ń bẹ̀ ọ́ tọ́lọ́run àti tànẹ́bì yìí òun lọ́rọ̀ ẹ̀sìn nítorí bá lọ mọ́rọ̀ ẹ̀sìn kì í sọ̀rọ̀ ayé là ń sọ. ntí ọlọ́run téèyàn dálì kìyàmọ̀ téèyàn ọ̀ràn kan pé wọ́n bá níwájú ọlọ́run ọba nú àkọọ́lẹ̀ òun kọ́lọ́run wá pé tá ń bẹ̀ ọ́. sẹ́rí gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ kàkalẹ̀ yìí kí lẹ kà á? àwẹ̀ kí tó ní sàárà kí tó ní ẹ dákun iṣẹ́ ayé ni àbí iṣẹ́ àlìkìyàmọ̀ ẹ jẹ́ mi jẹ́ yín náà. iṣẹ́ ayé bò iṣẹ́ àlìkìyàmọ̀ ni ìbádà ẹ̀sìn ọ̀dà ẹ̀sìn ní àbí kì í ṣẹ̀sìn ẹ̀sìn ní mẹ́tẹ̀ẹ̀ta yìí ó lò fi má dùá ànábì ní àdùáwù huwa al-ibada ó dùn mọ́ mi bọ́lọ̀ jí ní kẹ́ dáhùn ṣe rí gbogbo ń tá a bá ti gbà pé sìn ni béèyàn bá ṣe bọ́lọ̀ jí fi rán ànábì ọ̀rọ̀ rẹ̀ ó di dá ń bẹ̀ ọ́ o gbogbo ń tá a bá ti pè lẹ́sìn ṣe rí ọ̀rọ̀ tayé èèyàn lè pé omi yìí ṣé ibi tí wọ́n forí rẹ̀ sí ni lónìí bọ́ bá yá lọ́la nísìnyí kó wọn dorí rẹ̀ kó dò pé ẹ bá òun lùdí rẹ̀ ìdí lòun ti fẹ́ máa mú kọ̀sẹ́ni tí ó bá ti tẹ́ lọ́rùn bọ́ bá ti tẹ́ lọ́rùn bẹ́ ẹnìkè báyàn jà sí àmẹ́rin tó bá ti jẹ mọ́rọ̀ tẹ̀sìn àbí ká tẹ̀lé bọ́lọ̀ ti fi rán nẹ́bí o sallallahu alaihi wasallam èyí ń ní a fi wá dáhùn béèrè yìí pé bọ́ bá dáyàn ládùá dáàbà nẹ́bí ti ní kàṣì kọ̀ọ̀kọ̀ burú kéèyàn sọ fún yẹn pé ànẹ́bí sallallahu alaihi wasallam ẹnìkan ṣe dáadáa fún ànẹ́bí ìjọ kan náà àwọn sọ̀hábẹ́ inú ànẹ́bí wá dùn sallallahu alaihi wasallam ànẹ́bí ní wọ́n ló sì pọ́n mi léyìí sal béèrè tó bá wù ọ́ lọ́dọ̀ ọlọ́run béèrè kí n bọ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run sọ̀hábẹ́ ànẹ́bí tó mọ bí nǹkan gidi wá lẹ́bá ifá àbáhùn lónìí ìtẹ́lómi ó gbé ní ké mọ́tò tó ẹsẹ̀ jáde sọ̀hábí ànẹ́bí ní èmi ni mo rí wá àǹfààní ńláńlá báyìí ká ànẹ́bí ọlọ́run ó gbé béèrè tó wù ọ́ ní béèrè tó wù mí o ẹgbẹ́ kí ni sọ̀hábí ìwé ń jọ náà as'aluka murafaqataka fil jannah ìwà ànẹ́bí tó wọ́ lóní tó wù mí ni ń béèrè o níbi tó ọba wà mọ́ fẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lálìjánnà sẹ́wọ̀n gbé ọlọ́gbọ́n di orí ẹja múnú ọ̀sẹ̀sẹ̀ nídìí kí n wà àlìjánnà mọ́ àníbi tó ọba wà automatically mú yín kọ́kọ́ wà àlìjánnà náà ìwà ní wà àlìjánnà ibi tí wà ànábì bá wà gan-an ànábì ní awa ghayra dhalik ò ní gàmí sọ̀rọ̀ yìí ní kò sí gàmí o huwa that tí mo fẹ́ nu o ẹ̀yin lẹ́ni ń béèrè tí ó bá wù mí ọ̀rọ̀ ká dáyàn ládùá ní ń bá bọ̀ o ànábì wa dá ládùá ànábì lọ́dà fa'inni ala nafsika bi kathrati sujud fa'inni ala nafsika bi kathrati sujud ọ̀dà ntọ́ ń tọrọ yìí lágbá o ń sì bọ́ tọrọ ẹ̀ àmọ́ wọn náà ṣiṣẹ́ o wọn náà tọrọ ẹ̀ o wọn náà ràn lọ́wọ́ lórí ara rẹ̀ kádùá yìí ó lè gbà o kí lọ́ọ́ máa ṣe máa forí kalẹ̀ fọlọ́n púpọ̀ lóbìjọ́ jẹ́ pé ńgbà tádùá gbájú ńbẹ̀nú àdìsí mi nígbà téèyàn bá wà níbo wọ́n bá dáyàn ládùá dá nírú àdúrà báwọn yá ntẹ́ ń tọrọ yìí o ẹ̀ lọ́ yan náfìlà o bẹ́ẹ̀ bá ti wá yan náfìlà tẹ́ wà ń forí kalẹ̀ ẹ̀ máa wí tẹ́ bá fẹ́ ẹ̀ máa béèrè rẹ̀ lọ́dọ̀ ọlọ́run àpọ̀tún dá aládùn àgbẹ̀tọ̀ ẹ̀ ń tí yan náfìlà tẹ́lẹ̀ àbí aago mélòó lẹ̀ máa ń yẹn gbọ́n bá ti kí ìṣá ìtánà ní àdá ẹjọ́ bí bá ṣùgbọ́n àbá súnmọ́ tọ́ra nẹ́bi nígbà ni ọlọ́run gan béèrè pé ta ni ó tọrọ nǹkan kí n bọ́ ẹgbẹ̀rún ni ẹ fi náfìlà yín sí kí ni ń dà ní ìdá aládùn àná àmì èyí tó bá ti wá di pé àwa manufacture àdúrà táwọn àdúrà tí a rí nìkan òun lọ́jọ́ jẹ́ pé ẹ dákun ẹ̀yin bàbá bí ọba tí
parẹ́ lu àyẹ dákun ẹja parẹ́ ṣe rí náfìlà òru òní rákà 8 sálámà 4 fátíà kan alámúnáṣẹ́rá 8 olú aláwọ̀ 12 kò sákọọ́lẹ̀ rẹ̀ ń bì kan o in tí ó yẹ wọn wí fáwọn èèyàn ni pé tó ànábì wí yìí ni pé máa yan náfìlà faqra'u ma tayassara minal Qur'an nǹkan bá sì rọ̀ ọlọ́run nínú Al-Qur'an ní bó lè fò dídí Al-Qur'an ànábì fò dídí Al-Qur'an ní yan náfìlà rákẹ́ ẹyọ kan ànábì fi Suratul Baqara àti Ali Imran papọ̀ bàbá ní a máa ké ńgbà mo ti bẹ̀rẹ̀ wá sí àní ti parí ànábì wà lórí rákẹ́ ẹyọ kan sallallahu alaihi wasallam sẹ́rí tó bá ti wá di pé àwa ń pé kò gbọdọ̀ ju iye báyìí lọ ẹmọ̀ pé ní tá a bá ti sọ fún pé rákà 8 lọ yàn lálẹ́ yìí òun ó ti gbà pé wọn gbọdọ̀ yàn 10 ibi ewu bẹ́ẹ̀ nu o abá ní tọ òru alákọ̀ọ́kọ́ o rákà 8 ni ìtumọ̀ ní pọ́lọ́hùn ní gba 10 òdodo ní kí lẹ̀ ń wulẹ̀ ń sọ fún pé 8 ni ta lẹ́hùn sí ìtumọ̀ ní pé bọ́ bá yan 6 lálẹ́ yìí ọlọ́hùn ní gbà àfi kó pé 8 ní ìyọ̀ǹda yíhun ọlọ́run nìkan ló lè pé 4 mo fẹ́ lónìí 6 mo fẹ́ lónìí 8 mo fẹ́ lónìí torí ẹ dákun ẹ gbọ́ mi ǹjẹ́ àwọn èèyàn máa yan náfìlà o ni mo ti wíhun àmọ́ ẹjẹ́ àwọn ẹgbẹ́ tí ò ti ní kọjá là ńtọ́lọ́wọ̀n ọba ti fà àlà sí ìjọba ti di pàwọ́ ń fi àlà sí àti ń ṣe ńtọ́lọ́wọ̀n ọbẹ̀ wa o àti ńtọ́lọ́wọ̀n ọbẹ̀ wa torí náà ká fi èsì kọ́dà bọ́ bá dáyàn ládùúà dá ládùúà kó ṣe àdékèrè àmọ́ má fi àlà tí wọ́n bá rí pìlẹ̀ fún ẹlòmíràn wá dáwọn èèyàn ládùúà ọkà bẹ́kún ó ṣe wàhálà ní o pé ṣẹlẹ̀ sí láìláìlá 1 million 77 kìíní kan 1000 ń bolo ti rí àmọ́ tọ́ àdúrà ẹ máa ṣe astaghfirullah ẹ máa ṣe la ilaha illallah bẹ́ẹ̀ bá ti lágbára máa èyí mo ní ẹja fi èsì o bí yàn bá dáyàn sàrà ńkọ́ lè dáyàn sàrà nu ànábì fi á máa ṣe sàrà sallallahu alaihi wasallam àmọ́run tí mo wílẹ̀ kan ní ká sá fún nígbà wa bá dáyàn sàrà débi gbé wa lọ ra iyọ̀ pẹ́rẹ́jì kan ṣúgà pẹ́rẹ́jì 2 ọwà wa afọ́jú tó kù kan gbogbo èyí wọn ó ní ibi kára kọ́ lẹ̀ o bí bẹ́ẹ̀ kọ́ ẹmọ́ràn ìdíjàrán tí mo rí bàbá ọlọ́run ó bíyàn lálìkìyà mọ̀ pé ta ń bẹ̀ ọ́ ṣé mọ́rán nẹ́bì sí ọ pé kó wí yíhun fún ọ àbí wọ́n lọ bẹ̀rẹ̀ torí náà yíhun láàkàn fi èsì kọ̀ láì fi kájúwe àdúrà fáwọn èèyàn kọ̀ láì fi kájúwe kíní káwọn èèyàn ó ṣe sàárà kíní gẹ́lẹ́ kẹta àwẹ̀ bá láì fi ojúwe àwẹ̀ bọ́lọ̀ ti fi rán nẹ́bì ká ẹ má gba àwẹ̀ o ẹ máa gba àwẹ̀ ní gbogbo ọjọ́ àtìní ẹ máa gba àwẹ̀ ní gbogbo ọjọ́ àlàmísì gbogbo ọjọ́ tó sùn bá lé tó bá fi di ijọ́ 13 ijọ́ 14 ijọ́ 15 ẹ máa gba àwẹ̀ níta wàhálẹ̀ ń fẹ́ yìí bọ́ bá dásìkò sínú ànábì ní àdúrà máa gbà bẹ́yẹn bá ń sínú lásìkò sínú ẹ wá tọrọ ní ẹ bá fẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo yìí ń dà àmọ́ ṣe rí tí a bá ti rí kọ́lọ̀ ń fi rán ànábì yìí èyí ò ní ẹ má jà bá débi ká máa dáhùn èèyàn rú ẹ èyí ò ní ọ̀dà wallahu a'lam.